Jésù mo gbé ọ̀gá. Jésù mo yìn ọ́. 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 Jésù mo gbé ọ̀gá. Mo kí gbogbo ojú tó wò mí ní wákàtí àti ọ̀wọ̀ yìí. Àánú Ọlọ́run, àbọ̀ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ní kíákíá, ní pápápá, láì fi àkókò wa falẹ̀. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìbàdàn. Ìṣẹ̀lẹ̀ yẹn ó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó lágbára, tó dùnyàn lọ́pọ̀lọpọ̀. Gbogbo ẹ̀yin abiyamọ tó wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, lórúkọ Jésù, àní ṣòfò ọmọ, àní fọwọ́ agbọ́mọ sí. A ti mọ ìbẹ̀rẹ̀ ayé àwọn ọmọ wa, àní mọ òpin wọn. Ìdílé tó ṣẹlẹ̀ sí, kọ́lọ́run kó tù wọ́n nínú, kọ́lọ́run kó rọ̀ wọ́n lọ́kàn. Àmọ́ ṣé rí, ó mà ṣe o. Òótọ́ ọ̀rọ̀ kò lè ní ká má sọ̀hún. Òótọ́ ọ̀rọ̀ kò ní ká má sọ̀hún. Ó mà ṣe o. Gẹ́gẹ́ ká fi pé àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn agbófinró ní department oríṣiríṣi, ẹ jẹ́ ká gbé ti ìkórìíra ta ní, hatred ta ní sí wọn, bọ́n ṣe ń treat wa, ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan. Ṣé rí bàbá ọmọ yẹn, ó ṣe ó kù díẹ̀ káàtó. Ó ṣe ó kù díẹ̀ káàtó. Ó mà ṣe o. Ó mà ṣe o. Ṣé tí bàbá ọmọ yẹn náà bá wà ní ipò agbára kan, ṣé rí, òun gan máa ṣe ìṣe, ó máa hùwà tí àwa ará ìlú máa sọ wípé ṣé irú ẹ̀dá wò lélẹ̀. Ó ti hàn nínú bóun gan ṣe, bó ṣe ṣe, ó ti hàn nínú ìwà ẹ̀. Ó ti hàn nínú ìwà ẹ̀. Yorùbá sọ̀rọ̀, wọ́n ní ìkánjú òun sùúrù ọgbọgba ni. Ìkánjú òun sùúrù ọgbọgba ni. Bàbá yẹn bà nǹkan jẹ́ o. Gẹ́gẹ́ bí abiyamọ, bàbá yẹn bà nǹkan jẹ́ o. Bàbá yẹn bà nǹkan jẹ́ o. Ohun ìṣẹ̀lẹ̀ tó mú ẹ̀mí ọmọ yẹn lọ, kò yẹ kó mú ẹ̀mí ọmọ yẹn lọ o. Kí ni bá dé, kí ló dé? Gbogbo ipò yẹn bóyá ó fẹ́ beat time, kọ́mọ lè meet up kíní, ẹ jẹ́ àgbàgbé. Education yẹn gan, ṣé ó pọ̀ ju ẹ̀mí ọmọ yẹn lọ ni? Ṣé pépà tó fẹ́ lọ ṣe yẹn ṣó pọ̀ ju ẹ̀mí ọmọ yẹn lọ ni? Rough driving, kí ọlọ́pàá gan máa shoot gan, rough driving gan ó lè mú ẹ̀mí lọ. Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ lópòpónà náà. Kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ lópòpónà. Ẹni tó ń drive, òun nìkan ló gbà pé orí òun pé. Other people lójú pópó kó rí wọn gẹ́gẹ́ bí ẹni tó rí wọn ò pé ni. Ìwọ tí ò ń drive tó di steering mú nìkan ló máa trust ara rẹ pé orí mi pé. Anything can happen. Kí ló wà ńbẹ̀? Kí ló wà ńbẹ̀? Ṣógun ayé ni àbógun ìdílé? Iṣẹ́ yẹn, wọ́n ti parí iṣẹ́ yẹn nínú ẹ̀mí. Wọ́n ti parí iṣẹ́ yẹn nínú ẹ̀mí. Then tá bá dẹ̀ rí ibi tí ìbọn gbà wọlé yẹn, mi ò mọ aim ọlọ́pàá tó yìnbọn, but tá bá fẹ́ wò, á fẹ́ jẹ́ pé táyà ló fẹ́ yìnbọn sí. Tó bá dàbí ẹ̀ṣẹ̀, k'Ọlọ́run dáríjì mí o. Kò ń ṣe pé bóyá intentionally kó fẹ́ pa àwọn tó wà nínú mọ́tò ló fi yìnbọn yẹn. Á fẹ́ jẹ́ pé táyà ló fẹ́ yìnbọn sí. Èmi ò wá láti wá side ọlọ́pàá tàbí anybody o. Ṣùgbọ́n tá bá wò náà, tá bá wò, torí tá bá ń sunkún àmàrí ẹ̀wọ̀n, tá bá wò dáadáa pẹ̀lú ibi tí ìbọn gbà wọlé yẹn, ó mà ṣe o, ó mà ṣe o, ó mà ṣe o. Ó mà ṣe. Ẹ̀mí ṣe kò sí nǹkan tó dùn mí, ọmọ ọlọ́mọ ni o. Èmi ọmọ ọlọ́mọ tí ó kàn sọnù láàrin méjì. Àwọn àgbàlagbà méjì tí wọ́n ṣe làákàyè, àti driver tó pe rẹ̀ ní bàbá, àtàgbófinró tó yìnbọn láàrin ìgboro. Láàrin ìgboro tó ń ṣe orí fíìdì tó jẹ́ pé ìwọ àtèèyàn ẹ kọjú ìjà síra yín, àtàkà ẹ jọ wà lórí pápá tó tẹ́tù sí yan bẹ̀ láàrin ìlú, láàrin ìgboro. Ó yẹ kẹ́ gba training tó pé náà. Ó mà ṣe o. Ẹ wò, iná ọmọ ò ní jó wa. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn dùn mí o. Ó dùn mí gan. Ó dùn mí gan. Èjìrẹ́ ará ìsokùn. Ọ̀kan bá bí méjì ló wọlé tọ̀ mí wá. Ó mà ṣe o. Ó mà ṣe o. Bàbá yẹn náà mo mọ̀ pé òun gan máa regret action yẹn, pé kí ló ṣe òun báyìí. Òun bá ti ní sùúrù. Òun bá ti ní sùúrù. Nǹkan tó bàjẹ́ ó pọ̀. Nǹkan tó bàjẹ́ pọ̀. Because tí nǹkan bá ṣẹlẹ̀ tí ò yẹ kó ṣẹlẹ̀, tàbí tó mú nǹkan
tí nǹkan tó bá mú nǹkan tó ní agbára dání, tó bá mú nǹkan tó ní agbára lọ, tó bá mú oh God, oh heavy honestly, ó dùn ni o, ó dùn ni lọ́pọ̀lọpọ̀, ó dùn ni lọ́pọ̀lọpọ̀. Kò yẹ kó máa, kò yẹ ẹ̀kọ́ ní nǹkan tó ṣẹlẹ̀ ní Ìbàdàn yẹn. Ọmọ ọlọ́mọ tó fẹ́ lọ ṣe exam, tó tún plan fún next level, Ọlọ́run, gbogbo ìṣiṣẹ́ wa kọ̀ọ̀kan, Olúwa má jẹ́ kí Sátánì ò lọ́wọ́ sí i. Gbogbo ìgbésẹ̀ tá a máa gbé láyé, Olúwa má jẹ́ kí Sátánì ò lọ́wọ́ sí i. Má jẹ́ ó yọrí síkú, má jẹ́ ó yọrí sábàámọ̀ fún wa. Olúwa máa wà pẹ̀lú wa, máa dáàbò bò wá, má fi wá sílẹ̀. Jẹ́ kí àánú ẹ jẹ́ kó máa wà lórí wa lójoojúmọ́. Jẹ́ kí ààbò ẹ jẹ́ kó máa wà lórí wa lójoojúmọ́. Àtàwa àti ìdílé wa. Orí wa ò ní gbàbọ̀dé ikú òjijì. Ìmọ̀ òkùnkùn ní ṣẹlẹ̀ wa lórí lórúkọ Jésù. Gbogbo iṣẹ́ táwọn ẹni bí, táwọn ọ̀tá, àwọn ìka ènìyàn gbàgbọ́ pé àwọn ti parí. Wọ́n gbàgbọ́ pé àwọn ti parí lórí ayé wa, lórí ìdílé wa. Ẹ̀jẹ̀ Jésù kó ba gbogbo iṣẹ́ yẹn jẹ́ lórúkọ Jésù. Mo ń gbàdúrà yẹn fún gbogbo ojú tó ń wò mí báyìí, àti àwa, àtọkọ, àtaya, àtàwọn ọmọ. Ìyẹn ni pé bàbá, ìyá àti àwọn ọmọ, gbogbo àwọn tàdíjọ́ ń gbé papọ̀ lábẹ́ òrùlé kan náà lórúkọ Jésù. Àwọn tí wàhálà máa kùn tó máa kàn wá, àwọn tí ìṣẹ̀lẹ̀ máa dé bá tó máa kàn wá lórúkọ Jésù. Ìpinnu òkùnkùn ní ṣẹlẹ̀ wa lórí. Orí wa ò ní gba ìbọ̀dé ibi. Èròǹgbà búburú àwọn ọ̀tá ò ní wá sí ìmúṣẹ lórí gbogbo wa lórúkọ Jésù. Àánú Ọlọ́run ní fi wá sílẹ̀. Àánú Ọlọ́run ní fi wá sílẹ̀. Bàbá yẹn ó ṣe ó kù díẹ̀ káàtó. Ẹ̀kọ́ ló jẹ́ o. Ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún gbogbo àwọn òbí pátápátá. Ẹ̀kọ́ ńlá ló jẹ́. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi ní kó tó di pé mo kó wá sí sáìtì mi. Ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi tí ní Èkó, mo kó wá sí Ogun State. Àwọn tó mọ̀ mí tí wọ́n bá ń rí fídíò yìí, wọ́n máa mọ ìṣẹ̀lẹ̀ yẹn, wọ́n máa rántí. Tí olè wá àtáàkì wa lóru, fóònù tó wà lọ́wọ́ mi ni wọ́n tájẹ́tì wa. Ó ká mi lára bíi pé kí n dìde sí wọn. Ọkùnrin, àwọn young guy méjì, ẹnìkan mú àdá lọ́wọ́, ẹnìkan mú pistol lọ́wọ́. Ó ká mi lára gbà yẹn bíi pé kí n dìde sí wọn. Mo wá rántí pé èmi nìkan kọ́ ló wà nílé. Àwọn ọmọ kéékèèké wọ̀nyí, kí n má kó bá wọn. Tí n bá ṣe lérò tó bá jẹ́ pé tó bá lọ rí bẹ́ẹ̀ ńkọ́. Tí tájẹ́tì mi bá lọ sí ńkọ́, ó máa léwu. So tí n bá ṣe ráàánú gbà tó jẹ́ pé nǹkan náà wá gbà ni wọ́n wá gbà. Tí wọ́n ṣẹ̀mí wa lófò, tí wọ́n pamper wa pẹ̀lú ẹ̀mí wa, ó sì bẹ́tà bí ẹ̀mí yẹn ṣe kọ́ńṣọ̀ mi. Má dán wò. Mo dẹ̀ ṣe kí ni, mo yá fi wọ́n lọ, wọ́n mú fóònù yẹn lọ. Fóònù ńlá ni wọ́n mú lọ. So abiyamọ, Ọlọ́run ní jẹ́ ká ṣìṣe. Ìgbésẹ̀ tá a máa gbé tó máa mú ẹ̀mí àwọn ọmọ wa lọ lójijì, tó máa mú ẹ̀mí tiwa gan lọ lójijì, Ọlọ́run ní jẹ́ ká gbé. Ohun tá a máa ṣe tó máa yọrí sí àbámọ̀, Ọlọ́run ní jẹ́ ká ṣe. Ó lágbára o. Ọlọ́run á tu ìdílé yẹn nínú. Bàbá yẹn ṣe ó kù díẹ̀ káàtó. Ẹ̀kọ́ ńlá ló jẹ́. Jẹ́ ká kẹ́kọ̀ọ́, jẹ́ ká kọ́gbọ́n. Mo gbàdúrà fún wa, gbogbo ojú tó wò mí. Ayọ̀ la fi wọnú ọdún yìí lórúkọ Jésù. Ayọ̀ la máa fi làjà o. Ọ̀nàkọ́nà tí ikú gbà pa ni. Ọ̀nàkọ́nà tí ikú tó gbà ń pa ènìyàn lórúkọ Jésù Kristi. Ìkọ̀kan nínú ẹ̀ kò ní ṣẹlẹ̀ wa lórí, kò ní ṣẹlẹ̀ ìdílé wa lórí. Ìkọ̀kan nínú ẹ̀ kò ní mú wa. Ọ̀nàkọ́nà tí ikú gbà pa ènìyàn, ó kéré ó tóbi ni. Ibikíbi yòówù tí ikú lè fẹ́ gbà wá lórúkọ Jésù, a ò ní ṣe kòńgẹ́ àtàwa àti ìdílé wa lórúkọ Jésù. Àmín. Ẹ ṣé, yóò dára fún wa. Èmi ni Evangelist Daniel Taiwo Ọlọ́finṣàwò aka Only Jesus. Àlàáfíà ni fún yín.